Aláròyé máa wí o. Àwọn èèyàn da àárín èmi àti Buhari rú kó tó kú. Aishat. Àwọn àgbábọ̀ wọn ní kò sẹ́ni tó mọ̀ pọ̀n bí ọlọ́mọ. Bẹ́ẹ̀ gan lórí pẹ̀lú ọ̀rọ̀ tí Aisha Buhari, ìyẹn ìyàwó olóògbé Muhammadu Buhari olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀, sọ nípa ikú ọkọ rẹ̀ láìpẹ́ yìí. Ní báyìí, ìyàwó ààrẹ àná òun ti sojú abẹ níkò wípé òun nìkan lòún mọ irúfẹ́ oúnjẹ àti ìtọ́jú gidi tí olóògbé Buhari nílò nígbà ayé rẹ̀, tí òun sì ń fún un déédéé. Ṣùgbọ́n nígbà táwọn alágbára kan nínú ìjọba Buhari gbógun ti òun, ṣe ni wọ́n kọ̀yìn olóògbé náà sí òun pátápátá. Èyí sì wà lára àwọn ohun tó tètè ṣokùnfà ikú olóògbé náà láìtọ́jọ́. Aisha Buhari sọ̀rọ̀ ohun di mímọ̀ níbi ètò ìfilọ́lẹ̀ ìwé kan tí dókítà Charles Omole kọ ní ìrántí ọkọ rẹ̀, èyí tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 16 oṣù kejìlá ọdún yìí nílùú Àbújá. Aisha ní ohun tí màá sọ ni wípé àwọn alágbára kan tí wọ́n wà nínú ìjọba olóògbé Buhari ni wọ́n ṣekú pa á. Àwọn ni wọ́n kọ̀yìn rẹ̀ sí mi ṣáájú àkókò tó di ààrẹ. Ló jẹ́ wípé èmi nìkan ni mo mọ irúfẹ́ oúnjẹ tó nífẹ̀ẹ́ sí láti máa jẹ àti àwọn àkókò tó gbọdọ̀ jẹ wọ́n. Mo ṣàlàyé àwọn ọ̀rọ̀ náà fáwọn ikọ̀ tó ń bá a ṣiṣẹ́, ṣùgbọ́n lójijì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ fún olóògbé. Wọ́n sọ fún èmi pàápàá pé olóògbé Buhari kì í ṣe ọkọ mi nìkan mọ́, pé ìjọba ló ní í, wọ́n sì gbọ́dọ̀ ṣètọ́jú rẹ̀ gidi ni. Àwọn ohun tí mo ní kó má jẹ, gbogbo rẹ̀ ni wọ́n padà ń fún un jẹ. Àwọn nǹkan tí mo ní kó má ṣe ni wọ́n padà ní kó máa ṣe. Àwọn nǹkan náà ló sì padà wá kó bá a nígbẹ̀yìn tó fi kú lójijì. Kì í ṣe wípé wọ́n fún olóògbé ní májèlé jẹ gẹ́gẹ́ báwọn kan ṣe ń sọ káàkiri. Àwọn oúnjẹ mi tí kò rí jẹ mọ́, tó jẹ́ wípé àwọn nǹkan tó wù ú ni wọ́n ń fún un jẹ, ló padà pa á nígbẹ̀yìn. Ìgbà kan tí ẹ wà tó jẹ́ wípé olóògbé Buhari ń tilẹ̀kùn yàrá rẹ̀ nítorí mi, nítorí wọ́n ní mo fẹ́ pa á. Èyí ṣe àjòjì gidi sí mi, nítorí ọ̀rọ̀ táwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà sọ fún un ló ń tẹ̀lé lásìkò náà. Bẹ́ẹ̀ ni ìyàwó ààrẹ tẹ́lẹ̀ yìí ṣàlàyé. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.